Teniola, àwa mẹ́tẹ̀ẹ̀ta tá wà nínú ilé yìí. A ti ń bá ìrìn àjò wa bọ̀ ń sìn ó ti tó ọjọ́ bíi mélòó kan. We have our experiences, especially the recent one that just happened. So I really need us to clear something. We need to identify the elephant in the room. Okay, is that fine? I have 2 questions for you. And I would really want you to be sincere with your responses. Kí ni ẹ̀ṣẹ̀ tí èmi àti Mope ṣe? That's number 1. Then the second question. Teniola, what exactly do you want? Thank you very much. I'm very happy. I'm so happy we're sitting here to address and resolve our issues like the family that we are. That's what loving families do. So, me only waste time here. To answer your first question, kí ni nǹkan tẹ́ ṣe fún mi? Mo nígbàgbọ́ pé ẹ mọ nǹkan tẹ́ ṣe fún mi, but bóyá ẹ kàn fẹ́ kó wá látẹnu mi. Nǹkan tẹ́ ṣe fún mi ni pé ẹ betray mi. Ẹ gbé nǹkan gbẹ̀yìn mi. Ó dẹ̀ dùn mí. Ó dùn mí, ó dùn ẹlẹ́dàá mi. I mean, you guys know that you're the absolute love of my life. Ẹ dẹ̀ mọ̀ pé middleman role ni mo ń play nínú relationship yìí. Bí mo pé ṣe lóyún, ṣe bóyá kó pè mí, kó sọ fún mi kí èmi àti ẹ̀dẹ̀ plan bá ṣe máa surprise ẹ with the good news. Ẹ̀yin tèmi, ẹ̀yin tọpẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Lónìí, eléyìí tí mo mú wá fún yín ló ní Alárinà. Ẹ̀yin tèmi ṣe ti wá Alárinà, ṣé apá kejì lẹ ń dúró dè? Kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ a gbàdúrà pé Alárinà tí yóò dúró sí àárín wa, tí ó sọ pé òun ní kẹta wa nínú ìgbéyàwó. Ọlọ́run má jẹ́ ká irú Alárinà bírú eléyìí. Alárinà Jumoke Odetola yìí, èmi ò rí rí látijọ́ tí mo ti wà ní ayé o, wípé gbogbo ìgbà ló fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tó wá jẹ́ wípé òun wá fi ayé tiẹ̀ lẹ̀, ayé aláyé ló ń gbé, ló ń wò, ayé aláyé ló ń fẹ́ túnṣe. Òun ló ń bá a fà níbí báyìí. Ẹ̀yin tèmi, apá kejì ń bọ̀ lọ́nà. Ẹ̀yin tí ẹ bá ti wà apá kìíní, ẹ tètè lọ báyìí báyìí, ẹ lọ wò, ẹ wòṣẹ́, ẹ wo bó ṣe ń bá wọn pariwo lórí ọ̀rọ̀ ayé wọn. Ẹ gbọ́ díẹ̀, ẹ jẹ díẹ̀, kẹ́ ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Ní normal human being tó lè máa bẹ́ẹ̀ gbọ́ tí mo ní wípé kọ̀ọ̀kan ti ṣe é. Ṣé o wípé o fẹ́ try láti kó sáyé mi àkọ́kọ́ mi nìyẹn? Àárín yín náà ni mo wà, that's what I'm saying. Àárín yín ni mo wà, ìwọ fẹ́ yọ mí kúrò láàrin yín. Tí bá yọ mí kúrò láàrin yín, níbo lèmi máa wá wà? Ṣé mo ìgbàdì? Teniola, you know what? Àwọn bẹ́ẹ̀ kàtà bẹ́ẹ̀ jù. Ṣé adults? Okay. What am I talking about marriage? See if what if you was sorry or what if you put it today? But baby, why not really not? But you see problem. What about now? It's a little problem because every job we put on the position, you launch any problem. You see, otherwise we would have been good. We were good. We were fine. Everything was going on well. But every time we put on our really see the problem. You're not making sense. I hope you know. You're not making sense. Like, sorrow out of points. Anybody to back up for two, so if you want to check it, oh, I'm mentally fine. Because you know what? That's fine. Ẹ̀yin tèmi, ṣe rí Teniola báyìí, kí ni nǹkan tó fẹ́ láàrin ọkọ àti ìyàwó? Ó ní òun lálárinà, ó dẹ̀ fẹ́ kú síbẹ̀. Ẹ̀yin tèmi, Teniola bó ṣe wà yìí, ó ní boyfriend tiẹ̀ o, tó yẹ kó gbájúmọ́ ayé tiẹ̀, irọ́ ni. Alárinà yìí ṣáà ló fẹ́ ṣe kú ṣá, ló ṣáà ń wọlé ló ń jáde. Òun ṣáà fẹ́ mọ bó ṣe ń lọ láàrin yín. Ẹ̀yin tèmi, ẹ̀yin tẹ́ ti wà Alárinà, ta ni òṣèré tẹ́ fẹ́ràn jù? Gbogbo wọn lèmi fẹ́ràn. Màá sọ fún yín, títí kan boyfriend Teniola, mo fẹ́ràn gbogbo wọn. Ìyẹn tí orúkọ ẹ̀ ń jẹ́ Lanre Adediwura. Gbogbo wọn pátá ni wọ́n ṣiṣẹ́ ribiribi. Ṣé Debby Shokoya ni? Jide Awobona, èèyàn tèmi ni Jide Awobona. Jumoke Odetola fúnra rẹ̀, òun ló produce fíìmù yìí, òun ló produce eré àgbéléwò yìí. Ẹ̀yin tèmi, nǹkan tí ẹ bá rí nínú eré àgbéléwò yìí,
ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Obìnrin wa ṣó ṣe dáadáa, ìyẹn Jumoke Odetola. Irú ìwà wo leléyìí tó kọ̀ tó jẹ́ pé ó ṣáà fẹ́ dúró sí àárín ọkọ àti ìyàwó ni. Tẹ́ bá tí ẹ tètè báyìí kẹ́ lọ sórí Jumoke Odetola TV. Kò sí TV lẹ́yìn ẹ̀. Jumoke Odetola kẹ́ ẹ lọ wò ńbẹ̀. Ẹ máa gbádùn ẹ̀. Ẹ máa rí bó ṣe ń ṣe tó jẹ́ pé ó gbé ayé tiẹ̀ lẹ wá wò pé àfi kóun better life wọn. Ṣẹ̀ ti ríṣẹ́. Kí ló máa ṣẹlẹ̀ nínú apá kejì yìí? Ẹ̀yin tèmi ẹ kójú lọ́nà, ẹ jẹ́ ká jọ wo nǹkan tí à ń expect nínú apá kejì. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ̀yin lá máa rí, ẹ̀yin ni mo máa bá, èmi lẹ́ máa rí. Ọpẹ́yẹmí ti fẹ́ máa lọ nìyẹn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo wa la jọ máa ṣe rere lápapọ̀. Ó dàbọ̀.